Imu, B times A, AB, N minus AB. Kí lẹ ṣàkíyèsí? Àwọn dàdàngọ́ mi méjèèjì yóò gera wọn. Kí la nílẹ̀? A square minus B square. Ajá sí pé A plus B, A minus B, òun ló fún wa ní kí ni o? A square minus B square. Tá ń pè ní kí ni o? Difference of two squares. Difference, difference náà ni pé ìyọkúrò two squares méjì. Squares kan lélẹ̀ A square. So tí ẹ bá square kan lélẹ̀ náà B square. So in tó fi eléyìí ń sọ ní Yorùbá òun náà ni pé kí ni o? Tá bá ní square méjì àbí tá bá ní binomial expression tó wá jẹ́ pé táàmù alákọ̀ọ́kọ́ gba square tí táàmù ẹlẹ́ẹ̀kejì náà gba square gẹ́gẹ́ bá ṣe rí mi bá ṣe pé A gba square B gba square tàtún wá wo tó dá àwọn méjèèjì láàrin tá wá rí pé minus ni ẹ mọ́ dára yín láàmú tẹ́ bá fẹ́ factorize ẹ̀yin tí ó mọ̀ jẹ́ náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. Ṣé n tún sọ tẹ́ bá ní binomial expression tó wá jẹ́ pé táàmù alákọ̀ọ́kọ́ gba square táàmù ẹlẹ́ẹ̀kejì gba square a ní negative láàrin ibi tọ́kàn yóò kọ́kọ́ mọ lọ òun náà ni pé difference of two square la ní o tàbá ní difference of two square òun náà ni pé máa ma ọ̀rọ̀ kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì. So tíyẹn bá ti yé wa ajá sí pé tí n bá ní x square minus 9 ṣe dẹ̀ mọ̀ pé x square lè o ti gba square mo lè kọ́ náà yìí náà gẹ́gẹ́ bí square yóò mọ̀ jẹ́ x square minus 3 square. Pé àti rí òfin wa kí dẹ̀ sì lòfin wa òun náà ni pé kí ni o tí n bá ní binomial expression tálákọ̀ọ́kọ́ táàmù alákọ̀ọ́kọ́ tó bá gba square gẹ́gẹ́ bí ẹ ṣe gbà ń bí báyìí tí táàmù ẹlẹ́ẹ̀kejì náà bá gba square gẹ́gẹ́ bí 3 ṣe gbà ń bí báyìí ajá sí pé kí mọ̀ dára mi láàmú tí mo ṣe náà ni pé kí ni o yóò mọ̀ jẹ́ kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì eléyìí là ń pè ní kí ni o eléyìí là ń